Africa Content TV. Tẹ́lá ní ṣe ní ọmọ, ó máa ń bínú ọ̀pọ̀lọpọ̀. Tọ́ba ní ọ̀sìn láì máa ń bínú bọ̀. Wọ́n ní pé kò ní bàjẹ́ bẹ́ẹ̀ láàyè, kò ní fọ́lọ́tọ̀ lẹ́ẹ̀rù. Tó bá ti ní kò ní yàmàyàmá, ó máa sáré ní ìfọ́kọ̀. Fọ́kọ̀ ní ọmọ, asáré ní ìjẹ́ nígbà ẹ̀sìn. Wọ́n bọ́ sí láàrin ìyá ó ṣe ìdènà búburú. Ẹni tó bá ti rọ̀jù, àdékèrè máa ní ìdè ìdìbò wọn. Ẹnudé, ẹni tó bá ti rọ̀jù, gbogbo nǹkan tẹ́rì yẹn, wọ́n ti sùúrù máa ń ṣe. Gbogbo nǹkan tẹ́rì yẹn, ó kọ́ mi pẹ̀lẹ́ máa ń ṣe débi sí. Bí o bá ti bá bẹ́ẹ̀ láti sọ̀rọ̀, wọ́n fọwọ́ fún ẹ lẹ́yìn. Bàbá tó ní iye fún mi ò máa ga. Àbí tó bá lọ, àbí tó bá dábọ̀ pọ̀, àwọn tó bá jọ lọ́sẹ̀ wọn sáré kan. Àwọn tó bá jẹ́ ẹ̀mí ni wọ́n já. Àwọn tó bá tó nínú ẹni ni wọ́n sáré máa dìde. Wọ́n sáré máa hàn sábà lágbo, wọ́n lè ti lórí, ó ti lórí, níbi lórí, àwọn ènìyàn máa ń lórí. Wọ́n lórí ọmọ, wọ́n lórí ọ̀pọ̀pọ̀lú nínú káìrà, wọ́n lórí ọ̀pọ̀pọ̀lú nínú pé àṣírí ẹ̀kọ́ ti rí lẹ́yìn ọ̀tá ẹ̀ lẹ́yìn bá ti lè dá ẹ̀sùn wọ́n ṣe. Ìwẹ̀bùn tó ní máa wù, wọ́n máa kí wa sáré wù, ẹ̀ tó bá ti gbé ní ìrìnsìnkú, wọ́n máa sáré fojú ẹ̀ ní kíáni o. Wọ́n ní sáré forí tó ń tọ̀ wọn jọ máa bẹ̀rẹ̀ wa ní. Kéèyàn wá ní ojú mi kó máa bẹ̀rẹ̀ lẹ́yìn. Ọmọ wọn ní bá ní àwọn ìrìnsìnkú, bí ti lọ sí ní láì ní ẹ̀wọ̀n lórí àwọn ènìyàn sáré sáré. Àwọn ènìyàn bá dúró, àwọn ènìyàn bá sáré sáré. Àwọn ènìyàn bá dúró. Ẹ má gbé tó ọsùn láàrin náà. Ẹ wá nínú kẹta máa ń bínú. Bí ẹ bá bojú ẹ̀jẹ̀ lójú ẹ̀, kí ẹ wá sí kọ̀ọ̀, ẹ má máa bọ̀ sí láàrin. Ẹ wá lẹ́ni délé. Ogun ti sọ lórí fèsù. Oníṣe mọ̀jọ, ṣé mọ̀jọ bọ́ọ̀bì? Èmi dáwọ́ èyí, ọ̀rẹ́ sì ṣé mo burú. Ẹ gbọ́ ìbátẹ́rì ilẹ̀ ń sá, ẹ̀ ń ya, ẹ̀ ń ká, ẹ̀yin ọmọ tó lé àwọn ènìyàn sáré sáré. Mo ti wá rí báyìí, kó tó máa bọ́ sí àdúgbò kan, ẹ̀yin lè máa ń sọ ọ́, èwo la mọ̀ ọdún náà yọ, ẹ máa máa ṣe ojú èdè ìbẹ̀rẹ̀. Ẹ jọ̀wọ́ wo ni dáadáa, èmi kò ti ṣe ìpátá níbi tó wà ní pọ́ńpọ̀, èyí sí ìrìn, èyí ti sí ìrìn. Bóyá ó sì lọ yé ìrìn tí wọ́n sì ń bá bàbá kan, àwọn ènìyàn tó dá sí i fún ìjọ ọ̀dọ̀ wọn pọ̀ ní àwọn oníṣẹ́ ìjọba àti ìgbà ọba àti ìgbà tó ṣe é. Àwọn ènìyàn sáré sáré sáré, àwọn ènìyàn dúró dúró. Mo máa jí mú níwọ̀n nínú wọn àṣìláàrí. Àṣé ọ̀sán ìkẹrin ìyẹn tó máa ń lo ìtumọ̀. Àṣé máa ń tọ́ ni. Ẹ
máa pè wá lọ ẹ máa pè wá yín lọ ẹ ò sí láàrin ẹ máa sọ̀rọ̀ lẹ bí ẹ bá tó yín ẹ máa káwọ́ sókè ẹ máa ló gbéra ọ̀sìn láàrin ìgbà ìgbà tó ọmọ ọmọdé. Àṣà tuntun ìyẹn olú ọmọ àwọn èrè àbúrò àṣà tuntun ìyẹn bẹ́ẹ̀ bá yọ sílà tó bá bá fún àwọn ọmọ sáka tó ń lọ pé mo máa ní wọn àbí àwọn ọmọ náà láti ní ojú ọmọ nínú mọ́tò wà sáré ya. Sọ́kọ̀ sọ́kọ̀ ọmọ ìjẹsà ni. Wọ́n dúró de. Àwọn ọmọ jáde ní ọmọ. Èrò ti pa ní ìlú. Ẹ̀ẹ́dẹ́gbọ̀n ọjọ́ mú kéńjọ. Mọ̀lúwò. Àwọn tó jẹ́ ti wáyé fún àwọn tó bá lò ní méjì wọn ya àwọn tó bá ń fi òun méjì wọn pa àwọn tó bá jẹ́ sí tó bá ti rí ọ̀rọ̀ èsì wọn dúró àwọn tó bá jẹ́ lẹ́nu méjì èsì tó bá ti rí mú dáadáa tó bá ti rí mú dáadáa yàtọ̀ àwọn tó bá jẹ́ lẹ́nu méjì wọn pa àwọn tó bá jẹ́ sí ayé èsì wọn dúró lórí ìdí àwọn ọmọ dúró. Bàbá tí yóò ní ọmọ àbí wọ́n sáré. Torí pé ọtí láàrin kò ní máa já padà lọ, kò ní máa rí rúdurùdu, kò ní máa rí èdè wọ́n sáré sáré.